akáàárọ̀ káàsán kálẹ́ níbi gbogbo káàkiri lórí ìkànnì Famous Channel TV níbi tá a ti máa gbé àwọn àfáà wa lọ́lọ́kan ọ̀jọ̀kan, kọ́mẹ́dì wà ń bẹ̀, mísíkà wà ń bẹ̀. Tẹ́ bá fẹ́ máa rí wa wò lọ́lọ́kan ọ̀jọ̀kan sí ẹ subscribe sórí Famous Channel TV, kẹ́ share rẹ̀, kẹ́ dẹ̀ kọ́mẹ́ǹtì síbẹ̀. الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين. اللهم بارك النبوة محمد، اللهم بارك النبوة محمد، اللهم بارك يافي النبوة محمد. عليكم كاري، عليكم غيري، عليكم أمجكوري، àlékún ìyọ́nú sí rẹ bá wa ṣe gbogbo ẹ̀ fún òjíṣẹ́lá Muhammad àtàwọn ará ilé ẹ̀, àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn sahaba, àwọn almuhajirun àti gbogbo àwọn ansar, àwọn tó bá nàbì jíṣẹ́ jìyà lórí bí islam ti dà lónìí. Ọlọ́run bá wa kẹ́ àwọn papọ̀ máa nàbì Muhammad. Ọlọ́run bá wa kẹ́ àlùfáà àgbà tí wọ́n sàn lábẹ́kúta Sheikh Tajul Adabi. Ọlọ́run bá wa kẹ́ bàbá wa Alhaji àgbà. Ọlọ́run ò bá wa kẹ́ bàbá wa oníwàásí àgbáyé. Ọlọ́run bá wa kẹ́ gbogbo àwọn ẹni Ọlọ́run, bàbá Lágbàjì, bàbá Lágége, Àgbárígìdómọ, wọn lọ bẹ́ẹ̀ gbáà táyé yọ gbà wá ti máa kà wọ́n. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Ọlọ́run àwọn òkú tiwa náà, Ọlọ́run bá kẹ́ wọn. Bàbá la nílọ̀hún, ìyá la nílọ̀hún, ẹ̀gbọ́n la nílọ̀hún, àbúrò la nílọ̀hún, àǹtí la nílọ̀hún, alábàágbé, alábàásọ, alájọrìn. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. La ilaha illallah. Abẹ́ Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún bàbá wa lọ́la wa bá lù lọ. Dákun Ọlọ́run àlékún àlàáfíà ara gbogbo gbà. Ọlọ́run bá ṣe fún bàbá wa bá lọ́rin àti gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ bá ń gbọ́lá bàbá bá ti tọrọ fún bàbá wọn bẹ́ẹ̀ la tọrọ fáwọn náà. Ọlọ́run àwa bẹ̀ ọ́, bàbá wa Fíolú, Ọlọ́run bá wa pẹ̀lú wọn. Ọlọ́run máa bá wa kún bàbá Fíolú. Gbogbo ohun tí bàbá ń fẹ́ Ọlọ́run ti ṣe fún bàbá. Èyí tí Ọlọ́run ti ṣe fún bàbá Fíolú Ọlọ́run má jẹ́ ó parẹ́. La ilaha illallah. Bẹ́ẹ̀ náà la kí gbogbo àwọn ọ̀gá wa, bàbá wa GM wa Pa Michael Ọlọ́runwájú, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín o. Bàbá wa HOD marketing, bàbá wa Pa Oyèdépò, Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Jésù á ṣe ìyanu o, Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fún yín o. Àti gbogbo àwọn tá à ń jọ ń darapọ̀ bí títí tó fi dé àwọn tí ń bẹ lẹ́nu géètì àwọn bàbá méjèèjì, Ọlọ́run bá wa pẹ̀lú yín. Èdè reception wa àti Bíọ́lá ìyá ìmá, Ọlọ́run bá wa pẹ̀lú yín o. Àti gbogbo àwọn kálukú fún wa lórí pásítọ̀ ọlọ́wọ́ bọ́tìnì wa, Ọlọ́run bá wa ṣe dáadáa fún. Èèyàn kúkúrú tí ò lójú kòkòrò, Ọlọ́run bá wa ṣe dáadáa fún. La ilaha illallah. Ọ̀rọ̀ wa lẹ́nìí a máa yà káàkiri lórí ètò Ashabul Janna. Àti tó wà nínú ilé agodo ní Diamond 8.7 The Shine Supreme Station, ìkànnì tí ọ̀lẹ́lẹ́gbẹ́, gbogbo ọlọ́jà, gbogbo olówó, gbogbo ntọ́ ń bá ń tà ẹ máa gbé bọ̀ lórí ètò Ashabul Janna, ẹ wá polówó ẹ sì ti pàjẹ́ ọmọ gbogbo àyín jẹ wàràwàrà. Diamond 8.7 FM ọ̀tayọ pé kí n gbájá débẹ̀ wò kí ni wọ́n ń ṣe ń bẹ̀. Ẹ máa bọ̀ ẹ wàá fojú lóúnjẹ pé ẹ ti ń lọ iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì ti Diamond yìí, òun tó wá peléke. Ẹ máa kó àwọn àpolówó yín bọ̀, gbogbo ntẹ́ bá sì polówó gbogbo ẹ̀ lọ́wọ́ fún àlùbáríkà sí. La ilaha illallah. A kí gbogbo ẹni tí máa gbọ́ ètò Ashabul Janna, ọkùnrin obìnrin, onílé àlejò, àgbà ọmọdé, a kí yín o. Ìyá wa more blessing, bàbá wa more blessing, a kí yín. Bẹ́ẹ̀ la kí ìyá wa lókè lèrú, alájà wa Oníyèpọ̀, a kí alájà Káyìndé Àníkẹ́, Ọlọ́run bá ń ṣàlékún àlàáfíà fún wọn. A kí ìyá wa Lékan Lékútú, Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Tẹ́ máa jẹ, tẹ́ máa mú, tẹ́ máa ná, tẹ́ máa lọ, Ọlọ́run ní fi wọ́n yín. Bẹ́ẹ̀ la kí gbogbo àwọn ìyá wa nílé aláyé nídìí ìsìn gbogbo yín la kí. Bàbá ní a máa ka àwọn olólùfẹ́ ètò Ashabul Janna, a sì ní ká tán. Gbogbo yín jákèjádò bí ẹ bá wà, oníṣẹ́ ọwọ́, ẹ̀ tí ń gbọ̀kadà, ẹ̀ tí ń wa tòrọ́tòrọ́, ẹ̀ tí ń wa táksì, gbogbo bí ẹ bá wà Ọlọ́run bá ṣe dáadáa fún yín. Bíríkìlà tí ń bẹ lórí ibi tí ń malé tó tún wá gbé kẹ́ni rẹ̀ sí rédíò pé òní ni Diamond, Ọlọ́run jọ dá ẹ̀ ní jábọ́. Bẹ́ẹ̀ ni káfíńtà, bẹ́ẹ̀ gbogbo ojú pọ̀nà ibi tí kálukú ń gbà oúnjẹ òòjọ́ rẹ̀ tẹ́ ẹ̀ tí ń gbé tọ̀ sí Ashabul Janna, Ọlọ́run ò ní jẹ́ arápadà sí ibú. A kí àwọn tí máa fún wa lẹ́bùn. Dáhì Àjèrè, Engineer Suleiman, Bọ́lá Kalẹ́, Àgàkà, Dáhì Àjèrè nù ni. Ọlọ́run ò ní pa yín lẹ́kún. Níta ń bá ń fẹ́ Ọlọ́run máa ṣe. Ọlá pẹ́ ń fún wa ní nǹkan pé ẹ máa fún àwọn tó bá gbàgbé rè é. Báyìí náà mo ṣàdúrà fún Ambassador Tajudeen Ọlẹ́sìn. Báyìí náà mo ṣàdúrà fún Professor Ali Ahmad. Báyìí náà mo ṣàdúrà fún Professor Amana Abubakar Kẹ́ẹ̀bẹ̀ lókè lèrú, mínísítà wa nù. Ọlọ́run jẹ́ ọ̀dà fún. A ṣàdúrà báyìí náà fún Alhaji Trader Jila
ọlọ́run jẹ́ oyè yín kalẹ̀ o Àmín. la ilaha illallah. Àmín. gbogbo àwọn tí mo fún wa lẹ́bùn ẹ dákun a lè gbàgbé ẹlòmíì ọlọ́run jẹ́ ọ̀dà fún yín Àmín. ọlọ́run ti rí yín yóò sì sẹ̀san rí fún yín Àmín. la ilaha illallah. Àmín. ọ̀rọ̀ wa lónìí ká kọ́kọ́ yin ọlọ́run náà. تبارك يا الله ربي لك ثناء فحمدا لمولانا وشكرا لربنا. gbogbo alágbára ẹ gbọ́ ètò Asahabul Janna lónìí gbogbo alágbára ẹ tàkàkà kẹ́ ẹ ronú agbára ń bọ̀ wá kó lọ́wọ́ yín jọ kan. تبارك يا الله ربي لك ثناء. gbogbo onípò ibi ẹ bá wà àyè yòówù tó lè wà ní tó lè dìmú nù pò sépò àdúgbò ló dìmú sépò ọ́fíìsì ló dìmú sépò ìwọlé àfikárí ọkì nǹkan tó yanjú dákun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò kó lọ́wọ́ rẹ bọ́wọ́ ẹnìkan lọ́wọ́ kó tó bọ́ sọ́wọ́ ọ̀wọ́ náà yóò padà kó lọ́wọ́ tiẹ̀ náà irú orin wo ló fẹ́ ká máa kọ kì ọ́ ìwọ ni o ti dárin náà kalẹ̀. تبارك يا الله ربي لك ثناء. ẹlòmíì àjòkó lórí iṣẹ́ àìrú yìí tí mo fi jókòó yìí ọmọ ayé kì báyìí a ní yes ní tí n bá sáìn òun lọ gbọ́dọ̀ ṣe ní tí n bá sáìn kò gbọ́dọ̀ ṣe báyìí ni ó bọ́ lọ́wọ́ rẹ̀ ńjọ́ kan ẹlòmíì ò tún máa sáìn ìwọ náà tún wá wà nǹkan débẹ̀ wọn ni àwọn náà sáyìn ẹ̀ńjọ́ táwa náà wá bẹ̀ kò sí sáyìn fáwọn náà ń bọ̀ wá bọ́ lọ́wọ́ rẹ̀ ńjọ́ kan orin wo lọ fẹ́ á máa kọ kì ọ́ baálé ilé orin wo lọ fẹ́ á máa kọ kì ọ́ eléré ẹbí orin wo lọ fẹ́ á máa kọ kì ọ́ tó bá sí láyé mọ́ halifa shehu ìmáàmù gbogbo ojú pàànà àbí tẹ̀yìn àgbà láyé orin wo lọ fẹ́ kí wọ́n kọ kì yín ẹ̀dárin náà kalẹ̀ kẹ́ tó kù mẹ́. تبارك يا الله ربي لك ثناء. حمدا لمولانا وشكرا لربنا. فحمدا لمولانا وشكرا لربنا. ayé ọlọ́run nìkan lálágbára tí ò ní kó tágbára ò ní bọ́ lọ́wọ́ ẹ̀ tágbára rẹ̀ ò ní di ọ̀lẹ gbogbo ẹni tí ń bẹ nípò agbára lónìí agbára yín bọ̀ wá di ọ̀lẹ ẹ̀ẹ́dẹ̀ntẹ́ yìí lóòótọ́ máa wá nàgà pé kìnní kan máa lóun náà ní lọ ní ilẹ̀ rọ́gìrì kọ̀rọ́gìrì fẹ́yìn mọ́nu ẹ ti lo tiyín tẹ̀nù bí kálukú náà ti ń lo tiẹ̀ tán ó lo tiẹ̀ náà tán olórí ẹbí ọ̀ ń bọ̀ wá lò tán yóò tún bọ́ sọ́wọ́ ẹlòmíì. تبارك يا الله ربي لك ثناء. aláǹgbá ẹ pàṣẹ rẹ tó bá jẹ́ ti ká gbogbo ọmọ alẹ́ tẹ̀ ń jọ́njọ́ mú oyè ẹ̀jẹ̀ kárí yọ bọ́ lọ́wọ́ yín ìbá nìkan lọ́bọ́ lọ́wọ́ ẹ̀lẹ́yìn fi bọ̀ àbẹ̀ lónìí. mágàjí ìtì ń bá ń jẹ́ ti gbogbo àwọn táwọn náà ẹ̀ ń táìtù kí wọ́n ogun bí ọwà ní bọ́lọ̀ ń bá kọ́ fún wọn lẹ́tọ̀ọ́ wọn má wàá jẹ pé èmi ni mágàjí kan wọ́n ta gbogbo ilẹ̀ náà kò ní sẹ́kẹ̀yọ̀ kan wò àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ kí ni wọ́n dé bá. تبارك يا الله ربي لك ثناء. gbogbo ẹ̀yìn gbogbo ṣe gbogbo adúpẹ́ ìwọ lọ́wọ́ ọba ló ní gbogbo ẹ̀ ilẹ̀ òkè wájú ẹ̀yìn ọ̀tún òsì ìwọ Ọlọ́run ìwọ ló jogun gbogbo ẹ̀ ìwọ ló rẹ̀yìn gbogbo ẹ̀ gbogbo tá a kà á lè yọ ọmọ rẹ̀yìn àwa nílẹ̀ yọ kọ̀ọ̀kan láyìláha ẹ wo yẹ ẹni tí sóbì ti rẹ̀yìn ẹ̀ nísìn sóbì sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá wo yẹ ẹni ó ti kú ọ̀rẹ́yìn wọn àmọ́ Ọlọ́run ló rẹ̀yìn gbogbo nǹkan. تبارك يا الله ربي لك ثناء فحمدا لمولانا وشكرا لربنا. Ọlọ́run a dúpẹ́ fún ẹ fà Ọlọ́run a dúpẹ́ fún ọ Ọlọ́run a dúpẹ́ fún ọ. gbogbo ẹ̀yin balógun Ọlọ́run má dojú ọlá yín dé ẹ dákun ẹ pín bó ti yẹ kẹ́ ẹ pín ẹ tọ́ bó ti yẹ kẹ́ ẹ tọ́ ẹ tó bó ti yẹ kẹ́ ẹ tó ẹ kú o ẹlòmíì ọbọ ọbẹ orin wo la máa kọ ń pa yín wọ́n ń kọrin kan kí àwọn tó kú ò lánàá wọ́n ń kọrin kan kí àwọn tó kú ò níjẹta wọ́n ń kọrin kan kí àwọn tó kú ò nígbà àwọn èbí gbogbo wa tó fi wá dé rí ẹ̀yin tẹ̀jẹ̀ lónìí ẹ tó re ẹ mọ̀ jẹ gàba pé èmi mọ̀ wà ń bẹ̀ wọ́n jẹ gbogbo ẹ̀ tán ní ọkìlọ̀ àwọn ọmọ tiẹ̀ ó dé bá. لا شيء مما ترى تبقى بشاشته. ẹ tújú kásíkálukú ẹ jẹ́ wọn mọ̀ pàwọ́ la ní ẹ̀yin lẹ́ni wá
àwa la ní ara wa ẹ jẹ́ wọ́n mọ̀ látara àwa yín látara àṣẹ yín látara òfin yín ẹ dákun ẹ máa ṣòfin pé a kò ǹjọ́ kan ẹ dákun ẹ máa pàṣẹ pé a kò ǹjọ́ kan ẹ dákun ẹ máa lo agbára yín níwọ̀n ẹ máa rántí jọ́tẹ̀ dọ̀lẹ́ apá ó wà nílẹ̀ kò ní í ṣe gbé mọ́ ẹsẹ̀ ó wà nílẹ̀ kò ní í ṣe gbé mọ́ ẹnu ó wà nílẹ̀ alọ́rọ̀ tí ń bá sọ kẹni tí ó bí ẹnu ni ó wà nílẹ̀ jàǹrà bí àgódè ẹnu lo àwọn olóye kò ní lè lọ bí kankan kò ní lè sọ kankan kọta. لا شيء مما ترى تبقى بشاشته يبقى الإله ويفنى المال والولد. dákun má jẹ́ wọn fi ara ẹ̀rìn tó wí. لا شيء wọ́n tún rẹ́rìn inú ayé nísìnyí wọ́n á ní wọn ò wí dáadáa wọ́n á ní wọn ò wọ́ dáadáa ẹ pẹ̀lẹ́ àfọ̀ mímà. wọ́n tẹ́ wọn wí náà èpè ni wọ́n ń sẹ́. يبقى الإله ويفنى المال والولد. ẹjọ́ sẹ́kùnù. يبقى الإله ويفنى المال والولد. ó bí àwọn ọmọ o òun ló ní àkántàǹtì kìíní tó wà ní kìíní òun ló ní kìíní èyí tó wà níbi wọ́n ti ń wa epo òun ló ń jẹ òun ló wà ń di crude oil òun ló wà ń jẹ gbogbo ẹni ọ̀tàn pátápátá yóò wà kú ọlọ́run ọba nìkan gbogbo wa lákù àtàyànyàn. لا شيء مما ترى ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́. تبقى بشاشته. ọlọ́run má balẹ̀ àlàjì àgbàjẹ́ láyéláyé ọlọ́run àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ bàbá wa àlàjì àgbà tí tó ń bọ̀ dákun ọlọ́run bá a ti ń lò lọ iná lọ́jọ́ wọn máa lò. يبقى الإله ويفنى المال والولد. má bínú ẹni ọlọ́run bá kó nǹkan lé lọ́wọ́ má bínú ẹ̀ ìwọ náà tọrọ tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run kí ló dé kí ló bínú ẹ̀ sí ebí òun lọ́lọ́run ṣe fún ni bàbá wọ ọlọ́run ó lè ṣe pé lọ́dọ̀ rẹ̀ làwọn ọmọ rẹ̀ ó ti dèèyàn ni wọ́n sọ lé yín di ilé táwọn èèyàn tó máa kọjá ń bẹ̀ pé ẹ wo ilé lọ́dún ẹni tó sì ń bínú nì níbẹ̀ lọ́lọ́run fi dáadáa àwọn ọmọ rẹ̀ sí nígbà tó wàá mà kí lọ́ọ́ máa bínú ẹni ọlọ́run bá sọ̀rọ̀ fún bínú ẹ bí lọ́lọ́run bá gbẹ́ nìkan sí ẹ má bínú ẹ bá dùgbò lọ́lọ́run bá gbẹ́ nìkan sí ẹ má bínú ẹ ẹ já máa lọ́ọ́ pé tì í máa pé tì í ni bàbá wa lé wa lọ́sẹ̀ kù pé ẹ má wáyé ma tọ́ ẹ má sì tún wá torí ipò lé yín ni ọ̀nà yín lọ́rẹ́ ojú ẹ má torí ẹ̀ sàbúrú ọlọ́run orí à ń lọ pé tì í tọ́ ó lé wa o ó ní òsì tiwa lọ́dọ̀ òun ìwọ ọlọ́run ebi wọ́n lo fóun náà fáwa náà má jẹ́ àlọ́dọ̀ ẹnìkan mọ́ àdúrà tẹ́ ẹ máa ṣe ni ẹ má bínú ẹ pé kó tiẹ̀ ṣubú kó tiẹ̀ rébọ́ kó tiẹ̀ jábọ́ má wí bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọn náà bí ń bọ́ lọ́mọ tí wọn ó dé báwọn náà ó ti jábọ́ nù. لا شيء مما ترى تبقى بشاشته. ọmọ ìyá mi jẹ́ sọ fún ọ gbogbo tọ́lọ́run kó tí ọtí ṣe yìn tó fi mọ̀ wọn ara rẹ ní gbogbo ẹni ọ̀tá pátá kò ní sí kankan bẹ̀ yányán àwọn kan lówó lánàá àwọn ọmọ wọn sì ń jìyà lónìí ẹlẹ́mi ò tún máa dá sàkásà èyí tó fi mú tẹ̀sùbá kọ́ máa pe ọlọ́run pé yá Latif yá Latif yóò máa dá sàkásà ìran méje tòsí táláwí àǹfọ̀ òríran mẹ́rìndínlógún tán tòsí wọ́n pa àwọn bàbá wọn ò ní láárí kìíní sí bàbá wọn náà tún bí tọ́wá bí àwọn mẹ́sẹ̀sán yìí òun náà jẹ́ nǹkan kan àwọn mẹ́sẹ̀sán tó ń wá bí wọn kọ́ wọn tí gbogbo wọn ikú tẹ́kọ̀ọ́ sí ìtòní láárí ògbọ́n sì ń pé ń gbà náà ìran méje tòsí tá lọ́sọ̀ bá ń fún ọ ọmọ bẹ́ẹ̀ lọ́hùn ni ẹni ọba sì rí dáadáa lára ẹ̀ má bínú ẹ̀ bí a wà nù. لا شيء مما ترى تبقى بشاشته. èmi ọlọ́run tẹ́mi máa ṣe tó wù mí tí ó sì sẹ́ni tí ó bí mi ta ni ó bí èmi ọlọ́run àmẹ́mi ọlọ́run ò ìní ṣe tí ọ̀dà ìní ṣe tí ọ̀dà o ìní ṣe tí ọ̀dà ìwọ tó ń bá ń gbé tó Ashabul Janna lónìí ní Diamond 8.7 dákun kì í mọ́wọ́ pé èmi náà ò ní ṣe tí ọ̀dà dáṣẹ́ yà. لا شيء مما ترى تبقى بشاشته. onílàdúgbò mi kò sẹ́ni ọkọ̀ rú létí mọ́kọ́ pẹ̀lẹ́ yọ padà dahoro. لا شيء مما ترى تبقى بشاشته. onírú mọ́tò tí mo ń gùn ní àdúgbò wa kò sí olúwa rẹ̀ àtàwọn tó ti lọ àtàwọn tí tó ń bọ̀ yìí ní òrùpẹ́ nìkan lè gun mọ́tò yìí èsì on 500 million ni mo ra táyà ẹsẹ̀ lásán is 200 million máa wò ìjọ kan ń bọ̀ mọ́tò ni wọ́n mọ̀ wà nílẹ̀ àwọn ọmọ ni wọ́n làálàá sí àbí kí wọ́n tà ń gbà pa àwọn ọ̀bá ká ìwọ náà wà ń dẹni tó lè tẹ̀ wọ́n sílẹ̀kùn fún ọgọ́rùn-ún nílé gbé ẹsẹ̀ wọlé wọ́n máa rọ bí ìgbà wọ́n rọ eegun pálíkà ọ̀tánu. لا شيء مما ترى تبقى بشاشته. ọlọ́run o àyìn o. يبقى الإله ويفنى المال والولد. ebi ń pa àfààní. يبقى الإله ويفنى المال والولد.
المال يفنى owó ọ̀tàn. والجمال وديعة. ó lágbájá yẹn wà ó hands ó fine ó ṣe gbá tó bá ń sọ̀rọ̀ yẹn fẹ́ẹ́ lè máa pín lẹ́nu lá ọmọ ádámọ̀ pẹ̀lú àwọn làbárì burúkú ọ̀dà débi pé bí bá ń sọ̀rọ̀ èyàn fẹ́ẹ́ lè máa pín lẹ́nu lá bàbá ṣe kílà fúnra èèyàn ni alájẹ alákùnrin bá wa sọ̀rọ̀ tẹ́jú márùn àwa fẹ́ káwọn alájẹ ọmọ apán ẹnu yín lá kò lè pín aláwọ̀ ẹnu kàràmà náà ni àyìn pọ́n bọ́ọ̀lù àti wí àyìn gbòòrò ní gbogbo ẹ̀ ọlọ́run lè yàn yìn tó gbà ládàá ọlọ́run lè yàn yìn tó gbà ládàá kọ́dà bó yin ẹ̀dá láyé nísìn tí wọ́n ò retí kankan ọkàn yín ni pé ṣé táwọn alájì ṣe yìí o alájì ọlọ́run máa san yín lẹ́san lóore gbogbo wọn kẹ ń fẹ́ kún fún un lówó àdúrà ni ọba nàbí ádámà kò sí kankan gbogbo ẹ̀ ní ọ̀tá. المال يفنى. àmọ́ wa béèrè pé Abíọ́lá dà Mẹ́ńdèrè bẹ́ẹ̀ dà àwọn àdáńtàtà àwọn dà àwọn olówó tà ń gbọ́ngbà wọn. المال يفنى. wọn ò lè ná kankan mọ́ nísìnyí wọ́n bẹ́ẹ̀ bí ẹ tẹ́ wọn sí. المال يفنى. bàbá wa ní gbogbo ẹ̀ já pé bàbá Sàràkí dà anáwó bí ẹ ń tẹ́wó. bàbá tó ń wò dùn kankan bàbá ògùn mọ́tò ńláńlá kankan pé mọ́tò tí ń bẹ́ẹ̀ di bàbá Sàràkí hùn 1.3 billion bàbá ògùn rú wọn tẹ́ kú mẹ̀kúnnù ẹ fún wọn lówó ẹ fún wọn lóúnjẹ tí ẹnu dáadáa tó ń wá sí láyé náà ni àwọn dà wọ́n ti lọ. المال يفنى. والجمال وديعة. àfàwà Zakari ìyá ọ̀lẹ́sìn bí bá ń ṣe wá sí yóò ní ẹ ṣáàjì á máa bẹ Ọlọ́run èyí tó ṣe fún wa kọ́mọ̀jì ọ bàjẹ́ ọlọ́mọta sí dáadáa fún àfàwà Zakari ìyá ọ̀lẹ́sìn ọmọ kí wọ́n wá sí àgbáyé ni wọ́n yóò ní ìtọ́lọ́mùbá ṣe fún wa tọ̀ nǹkan kan wá bí Zakari ìyá ọ̀lẹ́sìn núrí láyé kóró orí lára ẹnìkan máa gbọ́tọ̀ ẹ̀yin là ń tẹ̀lé Ọlọ́run jọ dáa fún àdúrà ni ọmọ sí àwọn ẹ̀dá kan nù ìwọ ni wọ́n mẹni tí ọmọ kéwù ọmọ kò ní mà ìwé lọ́ka ìwé òun èsè mà ìwé òun náà làwọn kan fi ṣe pléènì ìwé òun làwọn kan fi ṣe fóònù àwọn fóònù tá à ń dì kí wọ̀nyí tí wọ́n gbé ń gbà náà kìnnìkan tàbí 1 Pro Max kìnnìkan iPhone àwọn ọmọ primary school ni wọ́n ń ṣe ní China ẹ̀kọ́ ni ìmọ̀ ni tó wọ́n gbé ń gbà náà ìwé lọ́ka kò kéwù òun náà gbọ́ bá ṣe kọ́ mọ̀ yẹn dá lóhùn kọ́ náà pé kéwù nìwọ náà ké ọ̀wá tóun bá fi kéwù dá lára ìwọ náà tó bẹ́ẹ̀ àti ìwé tóun tún kà ẹ má máa gara yín má ẹ má máa ga àwọn èèyàn má gbogbo ẹni tí ń bá ń gẹ èèyàn láyé kò ní níláárí bọ́ sọ̀rọ̀ ayé bù kò sọ́gbọ́n tó lè dá ẹ má ga ẹnì kankan. المال يفنى. má fọwọ́ ṣe báàrí torí yá padà tán. والجمال وديعة. ẹwà rẹ ọ padà bu rẹwà gbọ́ ọba ya gbogbo bó ti wù kọ́ fáyìn tó bọ́lọ̀ bá bùn ọ lẹ́mìí gbogbo tó ọba lo 90 ẹwà ni ó ti tán ẹwà ti bàjẹ́ òun náà ti lọ. والجاه يبلى. ìbò àgbó gbogbo àṣà àwọn náà ni gbogbo ẹ̀ ń bọ̀ àtà ètò àṣẹ àbújá náà sọ fún wa ń kìlọ̀ fún wa lónìí ni ìpè kálukú kọ́ mọ̀ pé Ọlọ́run ni Ọlọ́run má sì ṣèbàjẹ́ ọmọnìkejì má sì kéta ọmọnìkejì má gan ọmọnìkejì má rántí pé ní tí ń bẹ lọ́wọ́ rẹ agbára rẹ kọ́ ló kó fún wọn náà kò sí ná Ọlọ́run ní nǹkan kan kí wọn náà tó dẹni tí ó tó máa tọrọ lọ́wọ́ ẹni tí ò ní. إذا أبصرت في شخص جميلا. إذا أبصرت في شخص جميلا شخص جميلا. إذا أبصرت في شخص جميلا. bọ́ọ̀ bá rò orí lára ẹnìkan tó rí dáadáa lára rẹ̀ Ọlọ́run ní káyé rẹ̀ ọ́ dáa Ọlọ́run ní ọ́ dáa fún tó dáa fáwọn ọmọ Ọlọ́run ní kọ́dà àwọn tó súnmọ́ Ọlọ́run tó ní ọ́ dáa fún wọn bọ́ọ̀ bá rí irú ẹ̀. فلم يكن مثله فيما رزقت فلا تحسد وقد يؤتيك فضلا وليس كمثله فيما رزقت وإن فكرت يوما. ọlọ́mọ balẹ̀ àwọn àfa àjẹ́ Ọlọ́run wọ́n sọ lé àwọn àfa àdáhùrọ̀ Ọlọ́run àbẹ̀ ọ́ ni ẹ máa gbọ́ ọ̀rọ̀. ولم يكن مثله فيما رزقت. àwa ríru ẹnìkan nírú tọ́lọ́run ṣe fún ọ tó ṣe fún ọ kò sí fẹ́ Ọlọ́run pin ni ní tí ìwọ ní ẹnìkan ò ní ní tí ẹnìkan ní ìwọ ò ní ó lé ní gbogbo nǹkan tán ẹnu wọn tó ní nínú mú tẹ̀sùn bá ọ máa dúpẹ́ fọ́lọ́run. فلا تحسد. má ṣe kéta ẹnìkan kan. وقد
أحد يعطيك فضلا. má pé àfi tí n bá wó o má pé àfi tí n bá ba tiẹ̀ jẹ́ má pé àfi tí n bá da tiẹ̀ rú ibi tí mo ti wá fẹ́ wọlé ọ̀rọ̀ lónìí nù pé gbogbo àwa tá à ń bẹ láyé lónìí ẹ dákun ẹja bẹ lọ́hùn Ìlọrin ò ní bàjẹ́ Ìlọrin ò ní dàrú Ọlọ́run ò ní dààmú Ìlọrin yányá ò ní tán Ìlọrin ọlá Qur'anul Azim àti gbogbo ẹni tó bá sàámi nílùú yín náà kò ní tán bẹ̀. lónìí ẹ dákun àkòrí ọ̀rọ̀ mi lónìí lórí ètò Ashabul Janna òun ni pé ẹja fọmọlúwàbí ṣe gbogbo ń tàn bá ń ṣe àfa oníwàásí ẹ fọmọlúwàbí ṣe wàásí ẹ má hó sọ lára ẹnì kankan àfọ wàásí ẹ má bàtẹ ẹnìkan jẹ́ torí kẹ́ lè rí ẹ fọmọlúwàbí ṣe ìtàn kọ́lẹ̀ o Facebook lọ kó pamọ́ ni o bàbá tó yáyọ̀ tó ti ìwọ́de o wà ní ẹ̀gbọ́n tí wọ́n sọ ẹ̀gbọ́n tá a fà yìí sọ ẹ̀gbọ́n bàbá yìí ti bú lágbájá Facebook ń lọ fi pamọ́ ni yóò máa gbé wa ẹ máa rántí àwọn ọmọ ń bọ̀ lẹ́yìn o ẹ fọmọlúwàbí ṣe wáàsí chairman ẹ fọmọlúwàbí lo àyè tẹ́ wa ni minister ẹ fi ọmọlúwàbí lo kò tẹ́ wa ni senator ẹ fọmọlúwàbí lo bí tẹ́ wa ni president ẹ fọmọlúwàbí lo bí ẹ wa ni ṣé gbogbo òfin country yẹn ọwọ́ rẹ ló wà nítorí ọba ṣe lọ sí wàá fọmọlúwàbí lò ó torí bọ ọba sí má ẹ bá àwọn ọmọ rẹ ń bẹ àwọn ẹbí rẹ ń bẹ ẹ bá kọrin reke ọ wọn máa gbọ́ ẹ bá tó kọrin reke ọ lẹ́lẹ́kejì wọn máa gbọ́. gómìnà gbogbo gómìnà state pátá mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tiwa èdè gbogbo gómìnà state kọ̀ọ̀kan ẹ fọmọlúwàbí ṣe é a máa ṣàdúrà wọ́n ti ń ṣàdúrà fún gómìnà mi lójú ẹ̀ nísìn lójú ẹ̀ ni wọ́n ti ń ṣàdúrà bí ọlọ́run jọ da fún ọlọ́run jọ yẹ àti ẹ̀wà gbádùn bó ti ṣe yìí wọ́n ń ṣàdúrà fẹ́ lómi wọ́n sì ní mọ́sálẹ̀ mi ẹ̀sà jẹ́ ó ṣe bí ó ti ṣe kó sá kú bẹ́ẹ̀ ẹ̀sà kú tí wọ́n sá kú òná ni wọ́n dúró dẹ lómi. ẹ fọmọlúwàbí lo gbogbo ẹ bá wà ọkọ ìyàwó tẹ́tí rẹ sí ètò Ashabul Janna dákun fìjọmọlúwàbí ṣe ọkọ tó ń jẹ́ lórí ìyàwó rẹ má torí pé o fẹ́ fẹ́ ìyàwó mi kọ́ ọmọ wa hó sọ lára ìyàwó ti lé ẹlẹ́rìí ibú ni ìrún mára ní tẹ́ bímọ márùn ní ìrún ìzá àwọn gbogbo ẹ̀ mára náà má ṣe bẹ́ẹ̀ fìjọmọlúwàbí jẹ́ ọkọ ìwọ ìyàwó ìwọ Ọlọ́run ní kọ́ ọmọ tẹ́kì alé Ọlọ́run dá sẹ́ńgì sí ọ lọ́wọ́ fìjọmọlúwàbí ná sẹ́ńgì ni má yẹ̀yẹ́ ọkọ rẹ má hó sọ lára ọkọ rẹ má tọwọ́ bọ ìjọmọlúwàbí ọkọ rẹ torí pé o fẹ́ kú lọ́dọ̀ ẹ̀ bọ́ ọba fẹ́ràn ẹ̀ má tóun náà fẹ́ràn rẹ̀ má Ọlọ́run lọ́wọ́ sí kẹ́kọ̀ọ́ra yín lẹ̀ kálukọ́ lọ fẹ́ tó bá tó wù àmọ́ má wàá fi ìjọmọlúàbí rẹ̀ má fi wọlé máa rántí àwọn ọmọ tó bí ẹ fọmọlúàbí ṣe òun lè tò tí ń bẹ lórí Ashabul Janna lónìí bẹ́ẹ̀ ni mo wá bọ́ sọ́dọ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ sọ́dọ̀ mújà wá tá ń sọ fún yín pẹ̀lú nídìí ara yín mọ́ tá ń sọ fún wọ́n tó ní kò ní da fọ́ọ̀rẹ́ rẹ pé o lè wá nǹkan lọ́dọ̀ ẹ̀ tọ́lọ́run ó tún gbé dé bóòlù ó ti wá sojú bẹ́ẹ̀ jà náà ẹ fọmọlúwàbí bọ ìjà ni ẹ má jàjà díjú ètò Ashabul Janna hum al-faizun ń sọ fún yín lónìí ní Diamond 88.7 ẹ húre ẹ sọ̀rọ̀ ẹ rìnre ẹ fọmọlúwàbí ṣe ẹ̀yin òṣèlú wa pátápátá nílọrin ètò Ashabul Janna ń bá yín sọ̀rọ̀ lónìí ẹ dákun do or die kọ́ kìí ṣe do or die ìjọmọlúwàbí ní ẹ fi ṣòṣèlú inú mọ́sálásí kan náà látún àmà tún jọ kírun nínú mọ́sálásí kan náà àmà tún jọ lọ Mọ́kà bàálù ọmọ pàwápọ̀ àmà tún jọ máa pàdé ní haramu ọlọ́mbá ní ọ pàwápọ̀ àmà máa ṣèyàwó àmà wà ń bẹ̀ ìwọ òde èmi náà òde ojú òlà máa wá fi wọra wa ojú òlẹ fẹ́ káwọn èèyàn máa fi wẹni kọ̀ọ̀kan yín ẹ máa rántí pé bẹ́ẹ̀ bá lo bí ẹ wà ní ìta ẹlòmíì ò tún bọ́ bẹ́ẹ̀ mínísítà ni sínétọ̀ ni nǹkankan ni ṣíàmánu ni ẹ fi ìjọmọlúàbí ẹ fi ṣe ẹ má bàtàrà yín jẹ́ ẹ má tú àṣírí ara yín ẹ dákun ìlú wa náà la wà ń bẹ̀ yìí PDP APC ADC RMN 00 báàgì ẹ̀yin sá mọ gbogbo kọtẹ́ fún àwọn ẹgbẹ́ yìí ẹ dákun torí t'Ọlọ́run abẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ fìjọmọlúàbí ṣe
ẹ má jà ẹ má bo ọkọ ara yín jẹ́ ẹ má fi àbàwọ́n tí ò da ẹ má fi yí ọkọ ara yín ẹ má rántí Ọlọ́run ẹ rántí pé bàbá lóbi tá a wà ní tá a má tún pàdé ara wa ẹ dákun ẹni ọba ga ẹ má jà gbé ṣubú o ẹ ń bá ẹ̀yin òṣèlú Kwara State pàtàkì jùlọ ẹ̀yin ọmọ ìyá wa ńlọrin tọ́lọ́hún tì sí pé òṣèlú ọ̀dọ̀wọ̀ yín ẹ máa rántí ìtàn kọ́ọ́lẹ̀ àwọn ọmọ kéékèèké tẹ́ ń wò lọ́mọ kéékèèké ni kọ̀ǹpútà ni wọ́n ń gbé ságbárí bá àwọn yín bá wá nǹkan lọ́la wàhálà yìí náà ti ṣe báyìí fẹ́ nìkan rí ẹ máa rántí Ọlọ́run ẹ̀yin òṣèlú wa nílọrin ọ̀dọ̀wọ̀ yín o ẹsẹ̀ kí lọrin ó dáa ni o ẹsẹ̀ kí lọrin ó fáyìn ni o ẹsẹ̀ kí lọrin ó dùn ni o ẹsẹ̀ òṣèlú kí lọrin ká fẹ́ràn ara wa ni o kí ló burú bí ìwọ lọ PDP èmi lọ APC èmi lọ AD èmi lọ nkankan ebi ká máa jogún tó dáa wádùúgbò wa ni ọ̀gá ẹ dákun àwọn APC wọ́n ti gbé transformer 5 ni wọ́n gbé wá fún community àwa fẹ́ lọ lébẹ̀ kí lẹ́yìn náà ó fún àwa káwọn PDP náà wà lọ bọ́gà tiwọn náà ẹ dákun kí lẹ́yìn fún wọn táwa náà ó gbé lọ lé àwọn APC transformer 5 wọn kó wá ẹ dákun kóun náà wá pé all right èmi náà ó fún yín transformer 3 màá dẹ̀ fún yín ní borehole 10 kẹgbẹ́ síbi tí ọba sí n ta fẹ́ nù ọ̀gá àwọn APC wọ́n ti da ọ̀nà tọwọ́ wa àdúgbò tiwọn àáfẹ́kẹ́yìn náà wá ẹ wá wò bí ẹ̀yin náà bá da tiwa dé kóun náà sì dé kó pé ok ṣébi báyìí ni all right wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ ní next week wọ́n á dà n ta fẹ́ nù kìí ṣe kẹ́ ẹ máa wá bara yín jẹ́ kìí ṣe kẹ́ ẹ máa ṣépèlera yín kìí ṣe kẹ́ ẹ fẹ́ tira yín ṣubú kìí ṣe kẹ́ ẹ gbó kọ tí èyí ṣe tẹnìkan lé lérí ẹ dákun à ń ṣe wáàsí fún yín ni kí àwọn ò sí níbì kankan à ń bẹ pẹ̀lú Ọlọ́run dé à ń bẹ pẹ̀lú Ọlọ́run àmọ́rògbòdìyàn yìí ẹ dákun ẹ bá wá bí ó ti káńsù ẹ fọmọlúwàbí ṣe ẹ fìjọmọ ìyá ṣe bẹ́ẹ̀ yìí ti mánu ẹ̀yin òṣèlú Ìlọrin ó yé yín ó sì yẹ gbogbo etí tí ń gbọ́ wa tó a'zamu baytullahi 'ala al-ard inú ilé tó tóbi jù lórí ilẹ̀ ẹlẹ̀ pé ilé tó tóbi jù ní huwa al-masjid al-haram òun ni mọ́sálásí Kaaba tẹ́ wò ilé tó tóbi jù nú awwalu baytin lil-ibada àkọ́kọ́ ilé tó ṣe pé bẹ́ẹ̀ ni wọ́n gbé ẹ̀rí àkọ́kọ́ ilé tó jẹ́ ti ìjọsìn fọ́lọ́run wúdà ala satihil ard tí wọ́n gbé kalẹ̀ sáàrin gbùngbùn orílẹ̀ tó yẹ kí bọ́ kọjú sí orí bó tún bọ́ sọ̀tún bó tún kọjú sí òun náà ló ń wò bó tún bọ́ wájú bọ́ kọjú sí orí bọ́ sẹ́yìn bọ́ kọjú